wọ́n fi ẹ̀sùn kan Sheikh Imran Eleha wípé àwọn náà jẹ́ ẹni tí ó ń ṣe àṣepọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́ wọ̀nyẹn. So ó ní kí ni mo rí sí i. ó ní kí ni mo rí sí i. ó ní tóun retí kí n sọnù. ok ó jọ mí lójú pé Saidi Shittu ó fẹ́ kí n sọ nǹkan tí mo rí sí àwọn tóun ń pè ní Salafiya Madakhaliya 1990. òun gbàgbé orí ara rẹ̀. ó gbàgbé orí ara rẹ̀. èyí tí mo sọ nípa tiẹ̀ gangan, èyí ti ṣe tí ò ronú sí i. ìwọ kọ́ ló máa tún àwọn wọ̀nyẹn ṣe. ó wulẹ̀ ní nǹkan tó lè fi tún wọn ṣe lọ́dọ̀ rẹ̀. ìmọ̀ tó lè fi tún àwọn tó ń pè ní Salafiya Madakhaliya 1990, ohun tó lè fi tún wọn ṣe kò sí ní sàkání rẹ̀. ogójì ọdún sóní ò lè rí n tó lè fi tún wọn ṣe. ò lè rí. ìwọ ṣe bẹ̀rẹ̀ àtúnṣe lọ́dọ̀ tiẹ̀ náà. ibda bi nafsik awalan. ó ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ àtúnṣe lọ́dọ̀ ara tiẹ̀ gangan náà. ṣé kò sí aburú lára tiẹ̀ náà ni? tó o bá sọ pé aburú ń bẹ lára àwọn Salafiya Madakhaliya 1990, pé wọ́n ń yọ àwọn àáfàá súnà kan, wọ́n ń yọ wọ́n kúrò nínú áálù súnà, wọ́n ń yọ wọ́n kúrò nínú agbo Salafiya. ṣé ìyẹn ni ọ̀rọ̀ tiẹ̀ kàn? Saidi Shittu, ṣé ń tọrọ tiẹ̀ kàn nù? Yorùbá ní tí iná bá jó ni tó bá jó ọmọ ẹni, tí iná bá jó ni tó bá jó ọmọ ẹni, tara ẹni ni àkọ́kọ́ yanjú. Why can't you start with yourself first? So ìwọ mọ̀ pé àwọn Salafiya Madakhaliya 1990 kan ń bẹ. ó sì mọ̀ wípé wọ́n ń yọ àwọn àáfàá kan kúrò nínú Salafiya, wọ́n yọ wọ́n kúrò nínú alùsùnà. ìwọ wà á rìnà rí ara tiẹ̀. tó bá dọjọ́ àlìkìyámọ̀, aláwọ̀ kọ́kọ́ níbi ọ́ lè nípa àwọn Salafiya Madakhaliya 1990 ẹ gbé kalẹ̀. ìwọ àti àáfàá rẹ̀ Sheikh Imran Eleha, ẹ̀yin lẹ mọ ibi tẹ́ ẹ rìn dé tẹ́ ti kan Salafiya Madakhaliya 1990. ẹ̀yin lẹ mọ ibi tẹ́ ẹ lọ. ẹ̀yin lẹ mọ ìrìnkúrìn tẹ́ ẹ rìn. ẹ̀yin lẹ sì mọ tíà tẹ́ ẹ ké tẹ́ ẹ fi kan orúkọ tẹ́ ẹ dákọ̀ Salafiya Madakhaliya 1990. ìwọ àti àáfàá rẹ lẹjọ mọ òdi tíà. ìwọ òwúlẹ̀ lé ké tíà náà. mo kàn àtàchì ẹ mọ́ àáfàá rẹ ni. ẹ̀yin lẹ mọ ìrìnkúrìn tẹ́ ẹ rìn. ẹ̀yin lẹ mọ tí àbú tẹ́ ẹ ké. tí ẹ ti wá rí Salafiya Madakhaliya 1990.
mùsọ́láhù kan ni tó ga sí pé Sheikh Imran Eleha òun ló dá a lẹ̀. Bìdíàtún ìmọ̀rọ̀níyà ni, bídíà ìmọ̀rọ̀nù ni. Bìdíàtún ìmọ̀rọ̀níyà, bídíà ìmọ̀rọ̀nù ni. Ìyẹn ni pé bídíà Sheikh Imran Abdulmajid Eleha. Ẹnì kọ̀ọ̀kan ní dá bídíà ti ẹ̀lẹ́ ẹ̀. Bídíà ti Imran Eleha ni bídíà Salafiya Mọ̀dẹ̀kàlíyà 1990. tó ń gbà tí àáfàá rẹ̀ dá bídíà yẹn lẹ́tàn ọ̀tẹ́wọ́gbà. Jahalan mink, pẹ̀lú àìnímọ̀ rẹ̀ ó tẹ́wọ́ gbà, ó sì bẹ̀rẹ̀ sí ní máa gbé spíkà rẹ̀ káàkiri Salafiya Mọ̀dẹ̀kàlíyà 1990, Salafiya Mọ̀dẹ̀kàlíyà 1990. Inú tí àwo ni àáfàá rẹ̀ ti ké ó kàn. Bí nǹkan kan ó bá jẹ́ Salafiya Mọ̀dẹ̀kàlíyà 1990, kìí ṣe inú àáfàá rẹ̀ ni a ti gbọ́. Kìí ṣe inú àáfàá rẹ̀ láti gbọ́. So orúkọ Salafiya Mọ̀dẹ̀kàlíyà 1990, it is bídíà ìmọ̀rọ̀níyà, bídíàtún ìmọ̀rọ̀níyà, bídíà ìmọ̀rọ̀nù ni o. Imran Abdulmajid Eleha, bídíà rẹ̀ ni. Òun fúnra ẹ̀ ló dálẹ̀. Òun fúnra rẹ̀ ló dálẹ̀. However, èmi máa ń fẹ́ gbìyànjú àti ṣe déédéé láàrin wa. Lára déédéé náà ni wípé ìwọ Saidi, Shittu, mo declare rẹ pé jáhìlú mùrọ́kábù ni ọ́ lórí iṣẹ́ pèpè tó ló ń ṣe. Jáhìlú mùrọ́kábù ni ọ́. Mo sì fi rinlẹ̀ wípé elépè ni ọ́, ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀bù ni ọ́. Mo wá tó fi rinlẹ̀ wípé ọmọ ń yẹpẹrẹ àwọn àfáà súnà. Nígbà tó ní ìṣòro mẹ́rin nínú ayé rẹ, ìṣòro mẹ́rin tó yanjú, ìṣòro jáhìlú mùrọ́kábù, ìṣòro bó ṣe jẹ́ lépè, ìṣòro bó ṣe jẹ́ lẹ́ẹ̀kẹ́ẹ̀bù, àti ìṣòro bó ṣe ń yẹpẹrẹ àwọn àfáà súnà. Èé ṣe tí wò kọ́kọ́ gba Naseeha kó o kọ́kọ́ túnra rẹ̀ ṣe ná. Fálànà gbọ́ tiẹ̀, tara ẹni là á gbọ́. Ó yẹ kó o kọ́kọ́ gbọ́ tara tiẹ̀ ná. Okay? Ó wá fẹ́ kémi ó sọ ọ̀rọ̀ nípa àwọn bídíà ìmọ̀rọ̀níyà, bídíà tí ìmọ̀rọ̀nù dálẹ̀, ìyẹn Salafiya Mọ̀dẹ̀kàlíyà 1990. Ẹ wá ní àwọn tí ẹ fojú sàjọ pé àwọn yẹn ni wọ́n ń yọ Sheikh Isa Akíndélé kúrò nínú Ahlus-Sunnah. Professor Abdulrazak Alaro, ẹni wọ́n yọ wọ́n kò nu Ahlus-Sunnah. Ẹni wọ́n yọ Sheikh Dhikrullah Shafi, ẹni wọ́n yọ wọ́n kò nu Ahlus-Sunnah. Ẹni wọ́n yọ
Dr. Sirajuddin Asra Bilal, ẹni wọ́n yọ wọ́n kò nu alùsùnà, ẹni wọ́n yọ Sheikh Imran Eleha alias Bidi Atun Imraniya, ẹni wọ́n yà wọ́n kò nu alùsùnà, àbí tọ́ yíyọ̀yàn kúrò nínú alùsùnà kéèsì kan ní lọ́tọ̀, mas'ala kan ní lọ́tọ̀. ok Bidi Atun Imraniya tá à ń pè ní Salafiya Mọ̀dẹ̀kàlíyà 1990 kéèsì kan ní lọ́tọ̀, ó di méjì. Ìwọ Saidi Shittu tí nǹkan mẹ́rin ń bẹ lọ́wọ́ lára rẹ tó jẹ́ aburú, àìmọ̀ tó gbópọn, ẹ̀kẹ́ èbú, èpè ṣíṣẹ́ àti yíyẹpẹrẹ àwọn àfáà súnà, kéèsì kan ní lọ́tọ̀. ok mo wá fẹ́ àdírẹ́sì kéèsì mẹ́tẹ̀ẹ̀ta yẹn, kó ti pé kéèsì mẹ́ta bá yẹn, mo wá fẹ́ àdírẹ́sì ẹ̀. màá wá bẹ̀rẹ̀ lórí kéèsì Bidi Atun Imraniya. Bidi Atun Imraniya. ní ti Bidi Atun Imraniya, àdàdálẹ̀ láti ọ̀dọ̀ Sheikh Imran Abdulmajid Eleha, òun ni kí wọ́n máa pe àwọn kan ní Salafiya Mọ̀dẹ̀kàlíyà 1990. wàkúlù bídí àdọ̀láàlà, gbogbo bídí àsì ní ìṣìnà ni. so gbogbo ẹ̀yin tí ẹ bá lérò pé àwọn kan ń jẹ́ Salafiya Mọ̀dẹ̀kàlíyà 1990, wọ́n fẹ́ kó bá yín ni o. àwọn àáfàá wa lágbàáyé gbólóhùn yẹn ò tẹnu wọn jáde o. gbólóhùn yẹn gbogbo àwọn àáfàá tí wọ́n wọ 1990 láyé, tí wọ́n tún jẹ́ olùkọ́ fún Sheikh Imran Abdulmajid Eleha, gbólóhùn yẹn ò tẹnu wọn jáde pé nǹkan kan bẹ tí ń jẹ́ Salafiya Mọ̀dẹ̀kàlíyà 1990. Salafiya is Salafiya. Al-Sunnah is Al-Sunnah. Al-Islam is Al-Islam. Àmọ́ kó wá ẹnìkọ̀ọ̀kan wa ó lè ṣe ìsìláàmù rẹ̀ tàbí sàlàfíyà rẹ̀ tàbí ìjẹ́ Al-Sunnah rẹ̀, ó lè ṣe pẹ̀lú ìfẹ́ inú rẹ̀ lọ́dọ̀ ara rẹ̀. lọ́dọ̀ ara rẹ̀. wọn ò sì sọ fún wa wípé àáfàá mọ́dékàlí ni ànábì wa. innahu alimun min ulama'ina al-kiram. àmọ́ Sheikh mọ́dékàlí ó jẹ́ àáfàá kan nínú àwọn àáfàá wa lágbàáyé tó jálápọ̀nlé. asọ́ba wa akhtaha kama kana àádátú al-ulama. kama kana àádátá al-ulama. Sheikh mọ́dékàlí wọ́n lè sọ̀rọ̀ kí wọ́n kó ṣe wẹ́kú tí Islam sọ, wọ́n sì lè sọ̀rọ̀ kí wọ́n ṣàṣìṣe gẹ́gẹ́ bó ṣe jẹ́ ẹ̀sìn sí gbogbo àwọn àáfàá súnà. àwọn ò mú nínú ọ̀rọ̀ tí àáfàá bá sọ, àáfàá tí ọba ti rinlẹ̀ pé àáfàá súnà ni, yóò jẹ́ ẹni tí dáadáa rẹ̀ pọ̀ ju àìdá rẹ̀ lọ, yóò jẹ́ ẹni tí ìṣekòǹgẹ́ dáadáa rẹ̀ tó pọ̀ ju àìṣekòǹgẹ́ rẹ̀ lọ.
àwa á máa bẹ Allah wípé ibi tí wọ́n bá ti ṣe kòǹgẹ́rì nínú ọ̀rọ̀ tá a gbọ́ wọn yé ń bẹ̀ á mú lò, ibi tí wọ́n bá ti gbé gbági tá a sì rí i pé wọ́n gbé gbági ń bẹ̀ à nílò, torí pé mọ́dékàlì kì í fẹ́ kàn ṣe ànábì wa. so wọ́n wá ń fàsìkò yìí sọ wípé bídíà ìmọ̀rọ̀níyà tí wọ́n ń pè ní sàlàfíyà mọ̀dẹ̀kàlíyà 1990 yìí, ẹ bá ní ẹjá ṣe nàṣíhà fún àfà Abdulmajid Imran Abdulmajid Eleha pé kí wọ́n túbá lórí ẹ̀, torí wípé ẹni tó dàdàkú dàálẹ̀ táwọn èèyàn fi tẹ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀ yóò máa gba commission lọ lórí wọn o, yóò máa gba commission lọ ní orí wọn. Kò sí àfáà tí ò lè ṣe mistake nínú àfáà súnà, wọn kì í ṣe màsúmùn, wọn èsì ẹni tí Allah fi ààbò mímọ́ bò débi pé wọ́n bá ti wá sọ̀rọ̀ o ọ̀rọ̀ wọn o 100% o ìmọ̀ já sí òdodo rárá. Kò sẹ́ni tí wọ́n fi jọ, kò sẹ́ni tí wọ́n fi jọ. Ṣé gbogbo ọ̀rọ̀ Sheikh Ibn Taymiyyah, Sheikhul Islam Ibn Taymiyyah, ṣé gbogbo ọ̀rọ̀ wọn ni ó jẹ́ al-isaba? Ṣé gbogbo ọ̀rọ̀ Sheikh Ibn Qayyim, ṣé gbogbo ọ̀rọ̀ wọn ló jẹ́ al-isaba? Ṣé gbogbo ọ̀rọ̀ Sheikh Ibn Basi, ṣé gbogbo ẹ̀ ló jẹ́ al-isaba? Ṣé gbogbo ọ̀rọ̀ Sheikh Albani, ṣé gbogbo ẹ̀ ló jẹ́ al-isaba? Ṣé gbogbo ọ̀rọ̀ Sheikh Fawzan, Sheikh Uthaymin, alu Sheikh, ṣé gbogbo ọ̀rọ̀ wọn ló jẹ́ al-isaba? Ìta mọ̀mọ́ àwọn àfáà wa ni wípé al-isaba min aqwalihim akthar min al-khata. Ohun tí wọ́n sọ tí ó ṣe wẹ́kú nínú ọ̀rọ̀ wọn ní máa pọ̀ ju ibi tí wọ́n ti ṣe mistake lọ. Wọn ò sì ní kó o tẹ̀lé àáfàá kan lórí mistake, tó bá tẹ̀lé àáfàá kan lórí mistake òun gbìyànjú ó já sí àṣìṣe fún un, ìwọ ṣe fọlófọló ní orí rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe ìkọ́mọ́tò ní hújà fún ọ, tí wọ́n ti fi ọ̀rọ̀ míì ṣàlàyé fún ọ pé ọ̀rọ̀ tí àáfàá sọ yìí o ẹ̀rọ wà ń bẹ o, tó wá takú ìwọ ló níyà tiẹ̀ tó fẹ́ jẹ, tó rí àáfàá yẹn ń tiẹ̀ òun ó gbà ládàá ìgbìyànjú tiẹ̀, ìwọ lọ́mọ bá ìyá tiẹ̀ lọ́mọ bá yí. So why tẹ́ fi wá sọ ẹnìkan di sàlàfíyà mọ̀dẹ̀kàlíyà 1990? It is total rubbish. It is total nonsense. It is not acceptable. So ẹ bá ní sọ fún Sheikh Imran Abdulmajid Eleha hafidhahullah wípé bídí àwọn tí wọ́n dálẹ̀ yẹn kí wọ́n wọ́ ọ̀nà tí wọ́n gbà parẹ́ ni o. Wọ́n má gà sí wípé àwọn èèyàn ó máa fún wọn ní commission aburú láti àsìkò yìí lọ àti títí láíláí. So a ti yanjú ọ̀rọ̀ sàlàfíà mọ̀dẹ̀kàlíyà 1990, kò sí nǹkan kan tó ń jẹ́ bẹ́ẹ̀. Scam lásán ni láti ẹnu Sheikh Imran Abdulmajid Eleha. It's just scam. Wọ́n fẹ́ fi scam irú àwọn Saidi Shittu ni. Torí sàlàfíà làwa mọ̀, àmọ́ tí ń jẹ́ sàlàfíà mọ̀dẹ̀kàlíyà. Who is mọ̀dẹ̀kàlíyà? Hal huwa mina salaf? La. Innahu mina al-khalaf. Sheikh al-Madkhali innahu mina al-khalaf wa laysa mina salaf. So bó wá ní Sheikh Imran Eleha ṣe wá ronú kan wípé kíní kan ń jẹ́ sàlàfíyà mọ̀dẹ̀kàlíyà. Ṣé mọ̀dẹ̀kàlí ló dá sàlàfíyà lẹ̀ ni? Why all this nonsense?
ṣé nítorí pé àwọn kan yọ yín pòkì bí ẹ ń yọ jìgá pé ẹ ṣe alùsùnà mọ́ ẹ ṣe sàlàfíyà mọ́ lẹ fi wá lọ ṣe fákàrà wà kọ́ dára kò dá bẹ́ẹ̀ náà kò dá bẹ́ẹ̀ kò dá bẹ́ẹ̀ ẹ wá gbé kalẹ̀ tán ní já ìlú mọ̀rọ́kábù yín tó gẹ́ spíkà yín lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní máa fọ́nká àtàwọn míì ohun tíyàn bá dálẹ̀ ni wọ́n máa fi ṣe ókọ rẹ̀ ní máa fi ókọ ẹ̀ tì sí mọ̀dẹ̀kàlì kọ́ ló dá sàlàfíyà sílẹ̀ sàlàfíyà wọn èbí ìyáláyà Sheikh mọ̀dẹ̀kàlì wọn èbí baba ńlá wọn tí ń gẹ́ sàlàfíyà ti ń bẹ nígbà tá a bá sọ pé àsúnà mọ̀dẹ̀kàlíyà kí ló fẹ́ gẹ́ súnà mọ̀dẹ̀kàlíyà súnà ti ń bẹ bífọ́ kan tó bí mọ̀dẹ̀kàlì tó bẹ́ẹ̀ náà ni kò ṣe lè sí sàlàfíyà mọ̀dẹ̀kàlíyà àsàlàfíyà ti ń bẹ Sheikh mọ̀dẹ̀kàlì ọba ayé lórí sàlàfíyà ni ó ṣe àdógún sàlàfíyà mọ̀dẹ̀kàlíyà 1990 ẹ wá gbà mí ni tó scam ni tó bídí àtún ìmọ̀rọ̀níyà ni bídí àtún ẹlẹ́hàwíyà ni bídí àtún ẹlẹ́hàwíyà ó ní bídí àìmọ̀ràn ẹlẹ́hà ni ọjọ́ wo lẹ́yìn ka tí àwọn àfáàsù náà tí wọ́n á sọ yí pé mọ̀dẹ̀kàlíyà sàlàfíyà 1990 sàlàfíyà mọ̀dẹ̀kàlíyà 1990 ń gbọ́dọ̀ ti kà á aina qaratumuhu min aqwalil ulama ń gbọ́dọ̀ ti kà á náà rọ àwọn àfáà wa. So àti yanjú ọ̀rọ̀ sàlàfíà mọ̀dẹ̀kàlíyà Naseeha mi fún Sheikh Abdulmajid Imran Eleha ni wípé ẹ má fi oró yaró ẹ jẹ́ á pe àwọn tó yọ yín kò ná alùsùnà sákìyèsí ni tó ti yé ẹ jẹ́ á pè wọ́n sákìyèsí ni ẹ má wàá gbẹ̀san lára wọn pẹ̀lú kẹ́ ẹ fún wọn ní ókọ tí yóò kó yín jẹ̀bi níwájú Allah. Okay? So ẹ lọ túbá lórí ọkọ̀ bídíà yẹn ẹ lọ túbá lórí ẹ̀ kí ẹ sì padà sọ fáyé wípé kò sí jíǹjẹ́ sàlàfíà mọ̀dẹ̀kàlíyà 1990 o inú ló sì yín bí o inú ló sì yín bí nǹkan kan ò jẹ́ bẹ́ẹ̀ àmọ́ nígbà tẹ́yìn náà tẹ́ ẹ yọ mí pò kíkó ònà àlùsùn náà ṣé mi náà àmọ́ wòran ni èmi náà ní wòran. Ara àjà lẹ́yìn wà ara àjà ní ẹ̀yìn wà so èmi náà ní wòran ńgbà tí wọ́n bá wí ó ní Sheikh Imran Eleha kìí ṣe alùsùnà tí ilé yìí náà bá wí Sheikh Imran Eleha kìí ṣe sàlàfíyà bẹ́lẹ̀ yìí náà bá wí Sheikh Imran Eleha dàrúdàpọ̀ ni tẹ́lẹ̀ náà bá wí kinní kan ni ńgbà àwọn akóbo Sheikh Imran Eleha wá wò pé ẹ ṣe akóbo mi nìkan báyìí ọ̀dà gbogbo ẹ̀yin tẹ́ ń sọ bẹ́ẹ̀ nípa mi ń fún yín lóko ẹ wò ó kọ yẹn tìǹú tíà ẹ wò ó kọ yẹn ẹ wà tìǹú tíà fákàrà wà kọ́dà ó ronú ó sì gbé ó kọ nkalẹ̀ wọ́n bá ní ṣé ẹ yọ òun kúrò ń bẹ̀ ọ̀dà tọ́wọ̀n bá lè yọ ẹ̀yin kúrò ń bẹ̀ òun àbá ọkọ̀ yín jẹ́ òun ọba sàlàfíà yẹn ọkọ̀ yẹn òun ọba jẹ́ mọ́ yín lọ́wọ́
òun á máa pè yín ní sàlàfíà mọ̀dẹ̀kàlíyà 1990. so géèmù tí Sheikh Imran Eleha tó gbá nìyẹn. èmi wá fẹ́ ṣàtúnṣe láàrin wọn. kí Sheikh Imran Eleha kí wọ́n kọ́kọ́ lọ withdraw statement sàlàfíà mọ̀dẹ̀kàlíyà 1990 náà. kí wọ́n ṣe túbá lórí ẹ̀ torí pé wọ́n bà orúkọ sàlàfíà wọ́n bà á jẹ́. kìí ṣàwọn ẹni yẹn ni wọ́n borúkọ wọn jẹ́ o. sàlàfíà gangan ni wọ́n ṣe kí ni o ni wọ́n bàjẹ́. bí tẹ́nìkan bá sọ yìí pé ẹnìkan lòun ṣe súnà ọ̀wá ni súnà òṣì wo ló ń ṣe. ẹnìkan sọ pé òun ṣe súnà pé onísúnà lòun. ẹnìkan wá fẹ́ fún lésì ó wá ní súnà bú wo ló ń ṣe súnà òṣì wo ló ń ṣe. àpẹẹrẹ nǹkan tí Sheikh Imran Eleha ṣe nù. báwo ni súnà kan ṣe gẹ́ súnà bú lẹ́nu ẹni tó pèrè ní àlùsúnà? báwo ni súnà kó ṣe jẹ́ súnà òṣì lẹ́nu ẹni tó pèrè ní àlùsúnà? dípò kó sọ wípé ọ̀gbọ́ súnà tó lóun ṣe ò gbọ́yé o. ok ọ̀gbọ́ súnà tó lóun ṣe ò gbọ́yé o. not súnà òṣì wo ló ń ṣe, not súnà bú wo ló ń ṣe, not súnà yẹ̀yẹ́ wo ló ń ṣe. súnà ló ń fún ní bad attribute yẹn, kì í ṣe níyẹn tó ṣe súnà gbọ́yé. tínú bá ń bí wa ẹjẹ́ á máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. ẹ jẹ́ ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. inú burúkú ò ní bí yín o Sheikh Imran Eleha. gbogbo ọdún tẹ̀ lò ní Saudi pátá ẹ lè dákọ tíà tí wọ́n ti kọ́ yín pé nǹkan kan bẹ tí ń jẹ́ sàlàfíà mọ̀dẹ̀kàlíyà 1990. tẹ́ ẹ bá sì lẹ pàdé ẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì àwọn èèyàn bíi irú yín náà ni wọ́n gbé bẹ̀. torí ẹ lè sọ wípé ìwọ náà lọ sórí íńtánẹ́ẹ̀tì ó rí tó kọ́kọ́ táìpù sàlàfíà mọ̀dẹ̀kàlíyà 1990. tẹ́ ẹ bá ní káwọn èèyàn lọ Google fún wèrè ní bàbá rẹ yóò gbé wá. tẹ́ ẹ bá ní káwọn èèyàn Google fún pé ọmọ àlè ní bàbá rẹ yóò gbé wá. kò sí ń tẹ́ ẹ táìpù sórí Google tí ò ní rí nǹkan gbé wá. tó ìyẹn kì í ṣẹ̀rí. irú bẹ́ẹ̀ náà ṣe sọ ẹ ní ìsìn àwọn kan ti gbé sórí íńtánẹ́ẹ̀tì tó tẹ́ máa fẹ́ Google fún yóò gbé wá bọ́ tàpẹ́ ilẹ̀ sọ bẹ́ẹ̀. tó pé ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì yẹn is not evidence. àwa mọ̀ wípé kò sí ti ń jẹ́ sàlàfíà mọ̀dẹ̀kàlíyà 1990. ṣùgbọ́n ohun tí ń bẹ òun ni wípé a rí nínú àwọn ọmọ ìyá tí wọn ò gbọ́ súnà yìí tí wọn ò sì gbọ́ sàlàfíà yìí àtà tó fi já sí wípé pápápá tí wọ́n rí àwọn àléébù kan lára Sheikh Imran Eleha wọ́n yọ wọ́n pòkì kúrò nínú àlùsùnà. wọ́n rí àwọn àléébù kan lára Professor Abdulmajid Alaro wọ́n yọ wọ́n kúrò nínú àlùsùnà. wọ́n rí àwọn àléébù kan lára Dr. Siragudeen wọ́n yọ wọ́n pòkì kúrò nínú àlùsùnà. wọ́n rí àléébù kan lára Sheikh Isa Akedele Salahuddin wọ́n yọ wọ́n kúrò nínú àlùsùnà. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti irú Sheikh Bekola Shafi'i àléébù kan náà ni wọ́n rí lára wọn tí wọ́n fi yọ wọ́n kúrò nínú àlùsùnà. so ẹ kọ́kọ́ gbé ní tí ń gẹ́ sàlàfíà mọ̀dẹ̀kàlíyà 1990 is a scam, it is bid'atu imraniyya gẹ́gẹ́ bí mo ṣe fi rinlẹ̀ fún wa. tẹ́ wá rí àwọn èèyàn wa
mo sì ti ẹ má gbàgbé o mo ti yanjú ti Saidi Shittu wípé Fálànà gbọ́ tiẹ̀ ìwọ ò lè dá sí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ ọ̀rọ̀ ìmọ̀ ní ń bẹ ńlẹ̀ in tí ń bẹ lára tiẹ̀ gangan la fẹ́ kó kọ́kọ́ mójútó ná tó o bá ti wá mójútó yẹn tó o ṣe tú bá ń bẹ̀ yẹ kí gbogbo ayé ó mọ̀ so ìjìrán declaration tí mo ṣe lórí rẹ̀ a lè withdraw rẹ̀.